gbogbo àwọn tó jẹ́ Ìbàdàn tó jẹ́ lẹ́ẹ̀kan ìkan ní Ìbàdàn gbogbo wọn try gbogbo àwọn yẹn try pé kí wọ́n fi bàbá mi sílẹ̀ Buhari ò fi sílẹ̀ bàbá mi ò padà ibẹ̀ bàbá mi kú sí. Èmi ni ọmọọba Kúnlé Mozadiq Adélakùn jagunmólú Agbekoya fún gbogbo ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn èèyàn sì ń pè ní ẹrù bodò láàrin Agbekoya àti Operation Boss àtàwọn sójà. Ohun tó ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan ìyàlẹ́nu ni nítorí pé gbogbo àwọn Agbekoya àtàwọn other Yorùbá groups ó ní wọ́n pè wá láti wá fún ìpàdé Yorùbá ní secretariat ilé ìjọba tó wà ní secretariat ní Ìbàdàn. So Agbekoya wà lára àwọn tí wọ́n pè. Ìgbà tá a débẹ̀ àwa bàbá wa tó jẹ́ olórí Agbekoya bàbá wa Ayalu wọ́n wà níbẹ̀. Bàbá wa Akéraka àwọn leader àwọn olórí Agbekoya àwọn náà wà níbẹ̀. So ó tàdé lọ ṣe níbẹ̀ tá fẹ́ lọ ṣe bẹ̀ tí àwọn sójà tí wọ́n dàrú mọ́ wa lọ́wọ́ ó ní pé ètò ààbò ètò ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti ètò ààbò ilẹ̀ Yorùbá bí ìṣọ̀kan ṣe máa wà láàrin àwọn olórí nílẹ̀ Yorùbá bí ètò ààbò nílẹ̀ Yorùbá bí ó ṣe dúró dáadáa ni a lọ ṣe ní ibẹ̀ kó tó di pé wàhálà yẹn máa dé. So a fẹ́ wọlé ibi tí ìgbà tá a débẹ̀ a rí pé èrò ti pọ̀ wọ́n ti géètì secretariat láti jẹ́ kí a wọlé. Gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ tó tẹ̀lé wa lọ àtúbà wọn kan níbẹ̀. So ẹ̀yìn lèmi wà but àwọn tó wà níwájú a ṣáà rí pé ariwo lọ́tún ariwo lósì kí ló ń ṣẹlẹ̀. Ìgbà tí màá dé ibẹ̀ mo rí pé sójà àti ìkànnú àwọn èèyàn wa ìkànnú àwọn tó wà níbẹ̀ wọ́n jọ dira wọn mú. Mo wá ń sọ fún sójà mo wá pe sójà yẹn pé wá kí ló ṣẹlẹ̀. Ó ní kò tẹ̀ kọ́ dá mi lóhùn. Ó ní wà ṣé Yorùbá ni ẹ ṣé o gbọ́n tí mò ń sọ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni. Mo wá pè mo ní wá ló ní mo ní òtí ẹ̀ respect mi pé ó àgbàlagbà ni ẹ tó ń bẹ sọ̀rọ̀ ló wá ní ẹ má bínú pé òun respect mi pé ẹni yẹn wípé ẹnìkan nínú àwọn tó wà níta tó wà ní kinní ó ní òun sọ pé kọ́ máa wípé kò sọ náà àwọn ò lè lọ. Ó ní ó ló ti òun mo ló tiẹ̀. Mo wá ní okay mo ní má wọlé tó wáyé pé yẹn ni ọ̀rọ̀ yẹn ó máa yanjú. So later ẹni tó jẹ́ bí executive assistant sí governor lórí security ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bàbá Yorinde Ìbálẹ̀kútòdè ó wà lẹ́gbẹ̀ẹ́ mi èmi náà mo dúró báyìí. So àwa ni a máa yanjú ọ̀rọ̀ yẹn. Ìgbà tọ́gà wọn dẹ̀ dé bọ́gà wọn ṣe dé nìyẹn ó wọ aṣọ sójà wá ó bá ní ẹni tó gbá sójà òun létí wípé wọ́n gbọ́dọ̀ produce rẹ̀. Wọ́n dẹ̀ ti kọ́kọ́ pè mí kóhun tó dé wípé kí a bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Mo wà lórí wọ́n gbé mi àwọn Operation Boss gbogbo wọn náà ni wọ́n ní kí wọ́n pè mí gẹ́gẹ́ bí aṣíwájú àwọn Agbekoya. Wọ́n dẹ̀ pè mí wọ́n dẹ̀ gbé mi mo dẹ̀ gun orí pick-up tí wọ́n gbé wá tí wọ́n páàkì sí kinní wọ́n ní kí n bá àwọn èèyàn sọ̀rọ̀ pé kọ́ mọ̀ sí wàhálà káwé bá ń ṣe ariwo wọn pé kinní kan mo dẹ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ̀yin Agbekoya ìpàdé la wá ṣe níbí báyìí o ìpàdé tá a dẹ̀ wá ṣe àwa báyìí jà. So ìta bá ń bá lọ sí oko òun là máa kọjú mọ́. Wọ́n dẹ̀ ní gbogbo wọn dẹ̀ gbọ́ kò sáriwo mọ́ kò sí ogun kò sọ́tẹ̀ àwa ṣe protest àwa bẹ́ anybody jà ìpàdé la wá ṣe. Gbogbo wọn dẹ̀ ti gbọ́ everything ti wà òkè bọ́gà wọn ṣe dé nìyẹn ló bá ní ẹni tó gbá sójà òun ní etí kún ó present rẹ̀. Nínú information tí èmi dẹ̀ wà gbọ́ sójà ń lọ gbá ẹni yẹn létí bó ṣe gbá ẹni yẹn létí mo rò pé yẹn ti mi ò mọ nǹkan tó really ṣẹlẹ̀ but notwithstanding and try láti settle kinní yẹn
amicably kó tó di pọ́gà wá dé ló bá ní ẹ̀yin Agbekoya ẹ̀yin ọ̀gá kínní bó ṣe gbé èmi náà nìyẹn ó bá ní kí n dúró lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ géètì ara àwọn èèyàn wa tí ó sì tẹ̀lé wa tá a jọ fẹ́ ṣe meeting lọ́ọ̀yà barrister Salawu òun náà bó náà ṣe dé nìyẹn ló bá ní kó wọn á béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ó rí mi ó rí àwọn èèyàn wa ló bá ní kí ló bá béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ní bá ní sójà yẹn bá tún sọ fún pé ló bá ní wípé oya you stay there ló bá tún ti òun náà sí ẹgbẹ́ ọ̀dọ̀ mi àmì méjì wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ló wá ní if you don't produce the soldier the person that slapped my soldier you will be detained wọ́n bá ní èwo lè léyìí sójà yẹn bá ní wọ́n kó gbó wa bẹ́ẹ̀ ṣe kó wa nìyẹn o wọ́n kọ́ gbé wa sínú mọ́tò wọ́n gbé mi sínú mọ́tò operation bus bẹ́ẹ̀ ṣe gbé mi síbẹ̀ wọ́n gbé lọ́ọ̀yà yẹn náà òun náà wà níbẹ̀ wọ́n dẹ̀ ti kó àwọn èèyàn wa kan bẹ́ẹ̀ ṣe wọ́ wọn lẹ̀ tuuru báyìí ní ń páàkì wọn ní ń kó wọn sínú inú mọ́tò wọ́n fẹ́ máa gbé wọn lọ sí ọ́fíìsì àwọn operation bus ti bọ́ọ̀gà sójà bá nínú kọ́ mọ́ gbé wa lọ síbẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé àwọn sójà bá gbé mọ́tò tí wọ́n dé pick up wọn bẹ́ẹ̀ ṣe kó gbó wa tí wọ́n tún kó wa sínú mọ́tò àwọn sójà nìyẹn bẹ́ẹ̀ ṣe kó wa sínú mọ́tò àwọn sójà báyìí ní bá gbé wa gbogbo wa so we were they took us to second mechanized division Nigerian Army tó wà ní Òdògbó lọ́jọ́ ọ̀bẹ yẹn ìgbà tá a débẹ̀ ńkọ́ ìyàwó tó yà o wọ́n tẹ̀ pé àgbàlagbà ni wá wọ́n tẹ̀ pé olóyè ni wá wọ́n tẹ̀ pé ṣèkódà nínú security àti ilẹ̀ Yorùbá ni wá wọ́n bọ́ aṣọ wa sílẹ̀ ìyà tí wọ́n fi jẹ wá mo mọ̀ pé ìyà yẹn kò ṣe wọ́n lè fi ìyà jẹ wá kó gbé nítorí bàbá léèyàn àní Ọlọ́run wọ́n bọ́ aṣọ wa sílẹ̀ abáṣọlẹ̀ wọ́n gba bàtà mi ẹni tí wọ́n ní a máa dúró títí ẹni tó sójà tí ó ní tó họ́dà pé wọ́n wà arrest wa a máa dúró tí ó fi dé àárí ìgbà tí àwọn ọ̀gá kan tí wọ́n á dé wọ́n á dóba wa fún ọ̀gá kan ìyẹn wọ́n pè ní ìyẹn ló tẹ̀ wá discipline wa ìyẹn gan ló tọ́jọ́ wa Lieutenant Nandi ìnìrìn kìlórúkọ lítà mú gbórúkọ ẹ̀ so ó hàngì wa bí tẹ́gbù ìṣerí wọ́n ní bí tẹ́gbù ìṣerí báyìí wọ́n ní kí n kásẹ̀ wọ́n wà ní ìsàlẹ̀ báyìí wọ́n wá ní kí n ká ẹsẹ̀ mi kí n kásẹ̀ lórí tébù kọ́ọ̀ mi wà ní pé kíní kí n wá máa gbogbo orí mi tẹ́yìn bá rí mi èyàn á rò pé bóyá mo lọ ṣiṣẹ́ bírí pọ́npọ́n ni bóyá mo lọ ṣiṣẹ́ bíríkìlìà gbogbo orí mi gbogbo pé kíní mo wá sọ fún ẹnìyẹn mo ní with my because immediately mo ní with my condition and my health condition wípé gbogbo tí wọ́n ṣe yìí wípé we don't even deserve it and that's the truth. Wọ́n ní kí ká ṣe front job a ṣe front job a ṣe press up kò sí nǹkan tá a ṣe tán eré ni mo pè ìgbà tó wáyá kí lórúkọ ẹ̀ barrister ọlọ́yà inú wa ó kù kọ́ dákú ó fẹ́ dákú báyìí wọ́n da omi sí omi báyìí ni wọ́n gbé tí wọ́n dà sí ní orí ó dẹ̀ asthmatic patient ní lọ́yà yẹn ó ní ẹnìkan tó yẹ pé òun náà ó ní asthma tí ó gbádùn inhaler ẹ̀ tó dẹ̀ máa ń lò tó bá fẹ́ tí kíní bá fẹ́ trigger ó wà nínú mọ́tò rẹ̀ káà rẹ̀ kò gbé kúrò ní secretariat káà tèmi èmi náà gbé kúrò ní secretariat ebi tí wọ́n ti gbogbo wá sí kò tó ibi tá a wà yìí wọ́n dẹ̀ kó 36 people wọ́n dẹ̀ kú síbẹ̀ at the end of the day àwọn àbẹ̀ ọ̀gá kan wá padà dé ọ̀gá tó wá dé ìyẹn ó wà ní mufti àwọn ọlọ́dẹ tí wọ́n arrest àwọn ọlọ́dẹ Yorùbá kan wọ́n lọ ṣe meeting bẹ́ẹ̀ ṣe arrest wọn wọ́n tún kó àwọn yẹn náà wá wọ́n kó wọn sí báràkì ọ̀gá tó wá dé tó wá bá àwọn ọlọ́dẹ yẹn sọ̀rọ̀ bí ọ̀gá yẹn ṣe dé mo wá sọ fún wọn tó wà ní Chad gari rú pé mo fẹ́ jọ́ tó Ọlọ́run ọ̀gá yẹn tó ń bá àwọn ọlọ́dẹ sọ̀rọ̀ mo fẹ́ bọ̀gọ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe ní kí ó bá ṣílẹ̀kùn fún mi pé kí n bá ọ̀gá sọ̀rọ̀ bí mi náà ṣe bọ́ síta nìyẹn ọ̀gá yẹn ló wá I think
the man should be maybe like captain or major. Mi ò mọ kíkọ́ kò wá uniform but ọ̀gá ni superior, because ẹni tó ń bá sọ̀rọ̀ tó head tí tó bá sọ̀rọ̀ tó sọ pé kó release wa eventually lieutenant nìyẹn. So that guy must be maybe like, you know, captain or major in rank. So bí ó ṣe sọ pé kó release àwọn ọlọ́dẹ nìyẹn, wípé nígbà tó bá dijọ́ kejì kí wọ́n wá, bó ṣe wá ń lọ mọ́ wá ní ọ̀gá officer, please o, what about my own case? I've been here, we went for a meeting, Yoruba meeting, you know, called by the Yoruba stakeholders. I mean, all the stakeholders were there. So we went for that meeting. It was that meeting that I was arrested for, and my people, for nothing. Obani okay, Obani okay. Oba sọ fún ọkùnrin yẹn pé kó ṣe kí lórúkọ ẹ̀, ó ní kó release mi. Ìyẹn bá yarí, ó bá ń pé tó bá release mi pé mi ò ní padà wá níjọ́ kejì. Ó wá ní máa padà wá, ọ̀gá ní kó máa kó sọ fún pé máa padà wá. Ó ní ìyà táwọn ti fi jẹ bàbá yìí kò ní padà wá níjọ́ kejì. Ó ní àwọn mọ̀ pé kò ní padà nítorí pé àwọn ti fi ìyà jẹ gan. Ó ní àmàdé fẹ́ fi sílẹ̀ ká gba fóònù ẹ̀, ọ̀gá rẹ̀ kí wà tó fẹ́ gba fóònù ẹ̀. Look at him now. Look at him. Look at the guy is, you know, almost gone. Bí èèyàn sọ fún mi pé kó wo tó ń kó wo ọkùnrin yìí náà wípé ó rí pé mo ti wà completely exhausted. Ó ní just leave him, release him, let him go and take care of himself. Bọ́lọ̀ ń ṣe dé nìyẹn o, bẹ́ẹ̀ ṣe release mi nìyẹn o. Àwọn ọlọ́dẹ tí wọ́n wá jọ fẹ́ máa lọ, mú ní ọlọ́dẹ má ti lọ, ẹ dúró dè mí nítorí pé sójà báràkì sójà làwà. Tẹ́ bá ní kí wọ́n release wa, tẹ́yìn tọ́ba ìpè mi nìkan ni tí mò ń lọ, ọlọ́mọ jẹ́ kí pé kí lórúkọ ẹ̀ kí wọ́n débi kan kí wọ́n wá dáyàn dúró, kí wọ́n wá wọlé èèyàn kó yìnbọn ọ̀nà sójà náà wọ́n pè ó tí máa pa ọ̀tá mi. Báwọn ọlọ́dẹ ṣe dúró dè mí nìyẹn títí mo fi wá aṣọ mi, wọ́n lọ bá mi káṣọ mi wá, gbogbo tí wọ́n ti gbà, aago mi, everything. Bí mo ṣe ìta gbangba bẹ́ẹ̀ náà mo ti sáré múra padà tèmi àtàwọn ọlọ́dẹ á kúrò bẹ́ẹ̀. Bá a ṣe kúrò bẹ́ẹ̀ báyìí, bá a ṣe arìn ní láti ibẹ̀ arìn èdè títì ní tí ó sì mọ́tò tó máa gbé wa. So but it's so sad, if I may say this, it's so sad. There are a lot of things. Ọ̀pọ̀ ṣẹlẹ̀, mo rántí in 1983 or 84 tí Buhari gbàjọba, my father was also arrested pẹ̀lú àwọn Bọ́lá Ìgè, Abosale, Bísí Ọ̀nàbánjọ, then àwọn Ajasin and many people like that. My father did not come out alive. Alhaji Busari Olóyèdè Lakun Ẹrúbodò. He was a former commissioner under Chief Bọ́lá Ìgè, and he was is a loyalist to Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. So ìgbà tí wọ́n gbàjọba yẹn, ìgbà tí mo wà ní tí wọ́n tì mí mọ́lé, mo wá rántí tí wọ́n tì mí mọ́lé tí wọ́n ní pé kí ni wọ́n wá ìjọ yẹn, mo tún wá rántí tó ṣẹlẹ̀ sí bàbá mi. Bí wọ́n ṣe mọ́ tì mọ́lé, tí wọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe tì mọ́lé náà nìyẹn, tí wọ́n yẹ kó lọ sẹ́niwìà títí. Níta Buhari náà ni o, níta Buhari náà ni o, ó ní wọ́n tì mọ́lé. Olúbàdàn gbà náà ó try, gbogbo àwọn tó jẹ́ Ìbàdàn tó jẹ́ ìkànnì Ìbàdàn gbogbo wọn try, gbogbo àwọn yẹn try pé kí wọ́n fi bàbá mi sílẹ̀. Buhari ò fi sílẹ̀, bàbá mi ò padà, ibẹ̀ bàbá mi kú sí. Àwọn tó wà náà dẹ̀ ni, èmi ò rò pé ìjọba olóṣèlú la wà, ìjọba ológun la wà. Táyé pé ìjọba civilian, ìjọba tiwantiwa la wà. Ìkíní wọn ní kó àwọn èèyàn lọ sí military barrack, ọlọ́pàá ní òṣìṣẹ́ rẹ̀. Immediately bá tẹ̀lé pé bá gbé kíní wọ́n ti kó wọn lọ sọ́dọ̀. Ṣùgbọ́n èmi ò rò pé a wà ní ìjọba tiwantiwa, ìjọba civilian. Bóyá Ọlọ́run náà láwà bẹ́ẹ̀, sọ pé àwọn tó bá lágbára jù wá lọ, tẹ́lẹ̀ ń ṣòro pé àwọn lágbára jù wá lọ,
ìbọn wà lọ́wọ́ wọn ni wọ́n lè yìnbọn ṣe wù wọ́n gbogbo ìbọn tí ò sí lọ́wọ́ èèyàn tí ò sí lọ́wọ́ Agbekoya tí ò sí lọ́wọ́ OPC tí ò sí lọ́wọ́ ẹbí àwọn ọdẹ wọn mú àwọn ọdẹ náà ìbọn tí ò sí lọ́wọ́ wọn wà lọ́wọ́ wọn àwọn ni àwa náà la dẹ̀ ń sanwó sójà taxpayers money ni wọ́n ń lo agbára yẹn láti búlì wa so èmi mo nígbàgbọ́ yìí pé àwọn tí a ti ń fà lọ báyìí ṣe a wà sọ fún àwọn ìjọba nílùú òyìnbó Amẹ́ríkà ni o European Union ni o China gbogbo international community àwa náà wà á pariwo ntójú wa rí wípé ẹ bá wa bẹ̀ wọ́n o àwọn tó sọ pé àwọn lágbára jù wá lọ o tí wọn mọ̀ tí wọ́n ń pè ní democracy tí wọn mọ̀ tí wọ́n ń pè ní ìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọ ènìyàn wọ́n á bá wa bẹ̀ wọ́n kí wọ́n fà àwọn èèyàn wá sílẹ̀.